Hmm. A kú dédé wò yìí, a kú àsìkò tá a wà yìí. Ni a bá gbọ́ pé wọ́n ní lóru mọ́júmọ́ àná yẹn. Wọ́n ní torí news yẹn ṣẹ̀ṣẹ̀ tó wá létí báyìí pé lóru mọ́júmọ́ àná yẹn pé wọ́n ní ṣe ni Mariam, olórí Mariam, pé wọ́n gbọ́ pé wọ́n ń lùlù. Àṣé ó gbé ìlù kan wá sínú ààfin. Wọ́n ló wá bẹ̀rẹ̀ sí ní lu ìlù yẹn láàfin. Ló ń lù láàfin, ló ń lù láàfin. Nìkan bí aago 12 òru. Gbogbo èèyàn ti sùn. Meanwhile, Naomi, wọ́n ní torí Naomi máa ń sábà sùn sọ́dọ̀ kábíyèsí. Wọ́n ní kábíyèsí máa ń like kí Naomi máa wá sí yàrá òun máa sùn. Nígbà tí Naomi ti wà ní ààfin. Torí ẹni kábíyèsí ṣe sọ pé òun ò fẹ́ kí Naomi jìnnà sóhun. Ààfin yẹn pé gbọ́dọ̀ gbé láàfin. Tó wá dàbí pé every time tí kábíyèsí, every time ló máa ń fẹ́ kí Naomi máa sùn sí yàrá tòun. Kí àwọn ọmọọṣẹ́ tó ń bá wo àwọn ọmọ yẹn, àwọn yẹn náà máa ń sùn sí royal manor àti security gbogbo wọn wà níbẹ̀. So bẹ́ẹ̀ tí ilé bá ṣú pé Naomi máa ń sùn sí ọ̀dọ̀ kábíyèsí, ní chamber kábíyèsí, gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. Ná bá ní ṣe ni ó wá dijọ́ yẹn àná yẹn, òru mọ́júmọ́ àná yẹn pé ṣe ni Naomi wá lọ sí royal manor. Ó ní yàrá bí tó máa ń dúró sí tó fẹ́ gba àdúrà. Àdúrà aago 12 lóru. Meanwhile kábíyèsí ti sùn, ó ti lọ sùn. Naomi kàn sáré lọ sí yàrá. Ó máa ń gba àdúrà every 12 ṣá ló máa ń gba àdúrà tiẹ̀. Láti aago 2 ló máa gba àdúrà títí di time tí ẹ̀mí bá darí ẹ̀. Wọ́n níbi tí Naomi ti ń gba àdúrà, wọ́n ṣà ń gbọ́ tí wọ́n ń lùlù bẹ̀m̀bẹ̀. Wọ́n ń lùlù bẹ̀m̀bẹ̀. Àṣé Mariam, wọ́n ló gbé ìlù wá sí ààfin tó ń lùlù yẹn. Ibi tí Naomi ti ń gba àdúrà tó ń gba àdúrà tó ń gba àdúrà. Ìlù yẹn ṣà ń dún kọ̀ǹgó ṣà kọjá sí bákónì. Ló bá yọjú sí bí ìsàlẹ̀ ló bá ń gbọ́ pé inú ààfin náà ti ń lùlù yẹn. Ó lóun wá ní ìwẹ̀ ìgbà tí ilẹ̀ ti ṣú. Òun ló mọ nǹkan tí wọ́n ń ṣe o. Because kóun má fi àdúrà tó ń kùn ló máa yọjú. Kó lọ máa yọjú sí nǹkan ní nǹkan pé kò sí nǹkan tí ò ti wọn lọ. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní gba àdúrà tòun nìyẹn ló bá gbà ó. Ló ń gba kíkankíkan, ló ń gba kíkankíkan. Before you know it, àdúrà pé àṣé ìlù yẹn ó ti ta kábíyèsí jí. Wọ́n ní bí kábíyèsí kàn ṣe dìde lóru. Ló bá wo ẹ̀gbẹ́ kò sí Naomi ńbẹ̀. Níbo ló bí obìnrin yẹn wá lọ? Wọ́n ní bí kábíyèsí ṣe wá dìde tó trace ilé Naomi lọ sí chamber Naomi ló bá rí Naomi nínú chamber pé níbo lo wà? Ta ló ń lùlù? Kábíyèsí ni. Naomi wá ní ìlù kẹ̀. Òun ti gbọ́ tóun ti ń gbọ́ ìlù yẹn. Ó lóun ti ń gbọ́ ìlù. Ìwọ kọ́ ló ní kí lòun fẹ́ fi ìlù ṣe. Kí ni ìtumọ̀ yẹn? Ó ní palace náà ti ń lùlù yẹn. Ààfin ní kábíyèsí wá padà ló bá trace palace ló bá lọ. Ó ṣe débẹ̀ ló bá bá Mariam tó ń lùlù pẹ̀lú obìnrin tó kìlù mọ́lẹ̀ tó ń lù. Wọ́n ní Naomi wá sọ fún kábíyèsí wá ní gbọ́. Kí ló fa ìlù tó ń lù? Ó ní fún betterment. Ó ní ìlù tóun ń lù pé fún betterment kínní ni o. So wọ́n ní fún betterment ààfin lòun ṣe ń lùlù. Kábíyèsí irú betterment ààfin ranu wo ló ń lùlù? Ló jẹ́ kéèyàn sùn lóru. Kí ni gbogbo eléyìí? Kábíyèsí ni ó stop kínní yìí tó rò ó jẹ́ kéèyàn sùn. Ìwọ nìkan ló wà láàfin tó fi ń lùlù. Wọ́n ní bí kábíyèsí ṣe wá kú pé kò stop ẹ o. Wọ́n lóye nǹkan sínú ìlú bí kábíyèsí ṣe wá lọ tún padà lọ bá náà.
Bóun ti lọ bá a kó sọ pé fún bẹ́támẹ́ǹtì ààfin lòun ṣe ń lùlù. Naomi ní pé òun ti mọ nǹkan tí ó ṣe ń lùlù, pé ìlù yẹn pé kì í ṣe bẹ́támẹ́ǹtì o, pé ìlù àwọn àjẹ́ ló ń lù yìí. Gbẹ̀mí sọ fún òun pé ìlù tó gbé wá yẹn pé táìmù táwọn àjẹ́ fẹ́ lọ sí táìmù ibi tó máa ń lọ. Wọ́n fẹ́ lọ fún COVID pé òun ni ìlù tó ń lù, pé kó fi ilẹ̀, pé òun mọ nǹkan tó mìíní tó fi ń lùlù. Kábíyèsí ni ẹ̀yìn. Wọ́n ní bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣá, wọ́n ní ṣe ni Naomi ṣàbẹ̀rẹ̀ sí ní gbàdúrà tó, ó ṣá continue. Àfìgbà tán dẹ̀ gbọ́ igbe tí igbe wá ta lọ́dọ̀ Mariam. Ló pariwo. Pé kán gba òun kábíyèsí, ló wá pé kábíyèsí kán gba òun. Wọ́n ní kán tó ní kó wá rán gáàdì pé kán lọ wo nǹkan ta ló ń pẹ́ kó lọ wo ariwo ta ló ń pariwo. Ìlù yẹn ti stop wọ́n ló kàn pariwo. Wọ́n ṣe débẹ̀ wọ́n náà rí ńlẹ̀ẹ́lẹ̀ tó ń rólù ńlẹ̀ pé iná. Wọ́n ní bí àwọn gáàdì ṣe padà tó lọ sọ kábíyèsí pé lẹ́lẹ̀ náà máa bá Mariam tó ń rólù ńlẹ̀ pé iná. Wọ́n ní iná náà dà. Ibi tó ti ń pariwo ó ti fẹsẹ̀ ta ìlù dànù tó pariwo ìlù. Wọ́n ṣe wá lọ fọwọ́ kan ìlù pé kán gbé ìlù kúrò kán súnmọ́. Ó ní iná. Wọ́n ṣe fọwọ́ kan ìlù báyìí wọ́n ní iná yìí. Wọ́n ló ṣe ló iná tún jó ọwọ́ àwọn gáàdì. Wọ́n ní gbogbo ìlù yẹn ń gbóná fo wọ́n sá padà lọ sọ fún kábíyèsí pé iná ni o. Wọ́n ní iná bí báwo. Wọ́n láwọn ò rí iná pé bẹ́ẹ̀ tó ń pariwo pé iná. Pé even gan ìlù tó ń lù gan pé ṣe ló ń gbogbo ẹ̀ lana ló ń gbóná lala kí dẹ̀ ṣe pé iná ń jó. Wọ́n rí iná bẹ́ẹ̀ tí gbogbo ara ẹ̀ ń pariwo ló ń fara jolẹ̀. Wọ́n ní Naomi wá bẹ̀rẹ̀ sí ní. Kábíyèsí wá lọ sọ fún Naomi. Naomi wá sọ pé ṣé mo sọ fún yín pé ìlù àwọn àjẹ́ ló ń lù lọ́hùn. Àdúrà yẹn wọ́n ti dá lóhùn. Àṣọ ń porí Naomi pé bí Naomi ṣe máa pé bóun àti kábíyèsí ṣe máa scatter. Wọ́n gbé kìíní yẹn wá. Pọ́n ní Naomi o. Naomi ló jó òun náà. Naomi ló fi iná jó òun. Wọ́n ní ṣe gbé Naomi ló ń pariwo láàfin. Pé Naomi ló fi iná jó òun. Pé kán gbà òun. Wọ́n ní kábíyèsí ní kán fi ilẹ̀ o. Ó ní káwọn gáàdì kan fi ilẹ̀ wọ́n kàn má fọwọ́ kàn. Pé ibi ẹni tó gbé ìlú fún kó lọ contact ẹ̀ lóru yẹn kí ìyẹn wá rescue. Wọ́n ní ariwo yẹn ṣáá ni ló ń pa ní ààfin. Pé Naomi kan bẹ̀rẹ̀ sí ní rẹ̀. Kábíyèsí wá ní pé òun náà sọ pé ọmọ yóò sùn sí ọ̀dọ̀ òun lálẹ́ yìí. Òun dẹ̀ ń gbọ́ pé ìlù yẹn ṣá lójú òun pé òun mọ̀ pé Naomi ò tiẹ̀ sùn sí chamber òun sí yàrá òun. Ó ní kábíyèsí yìí náà mọ̀nà pé aago 12 òun ò lè ṣe kóun má gbàdúrà aago 12. Ẹ wo bí èrè àdúrà ṣe dà. Ẹnikẹ́ni tó bá ń sùn ó máa sun àsùnpara torí òru ni àwọn oníṣẹ́ ibi yẹn tó máa ń ṣe iṣẹ́ wọn. Ṣùgbọ́n tó bá ti fa àdúrà dírẹ̀ lámùrè kó tó sùn kò sí nǹkan tó fẹ́ ta fèlèfèlè lóru yẹn tí wọ́n lè hàmù ẹ̀ àbí kán hàmù àwọn ọmọ ẹ̀. So ẹ jẹ́ ká máa fi àdúrà kún ìgbésí ayé wa ká máa gbà á. Bíbélì ní ká máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ wo èrè àdúrà tó ṣe. Wọ́n lè rọ́wọ́ mú. Wọ́n ní gbé Naomi ló ń pariwo. Naomi dáná lé òun lórí. Naomi finá sóhun láṣọ. Naomi ló ṣe. Ìgbà tó ń lù ló ṣe máa lùlù nígbà tí iná ń jó ẹ̀. Kò ṣe máa continue kò máa. Wọ́n ní kábíyèsí ní kan fílẹ̀. Pé ẹni tó gbé ìlù fún tó ń lù ní kó lọ contact. Kó wá rescue ẹ̀ lóru yẹn. Pé káwọn gáàdì kó lúkàlùkù padà sílẹ̀. So gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. So bí ọ̀rọ̀ ṣì jẹ́ ni wọ́n ní kí n sọ fáwọn èèyàn wa torí ẹ̀ lè ṣe kẹ́ má ní ìlè ṣe kí má ti sọ fún gbogbo bó ṣe ń lọ ìwọ̀nba díẹ̀díẹ̀ tá à ń gbọ́ nínú ààfin a máa sọ fún yín torí kì í ṣe gbogbo ẹ̀nà jẹ́ ká gbọ́
ìwọ̀nba díẹ̀ tó jẹ́ pé ó funny òun náà máa ń jẹ́ ká gbọ́ díẹ̀díẹ̀. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí, ẹ bá share, kí ẹ bá like, kẹ́ dẹ̀ bá fi tó kù sí comment section. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.